Ẹ kú dédé àsìkò èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi ṣèbí wá ṣe ń lọ nígboro ayé náà la máa ń gbé wá fún yín kẹ́ bá lè máa gbọ́ kẹ́ máa mọ bó ṣe ń lọ ní ìgboro ayé o. Nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ọkọ Madam Fausat Balogun, Madam Saje, ìyá yìí akíkanjú èèyàn mọ̀ ni ẹ wá gbọ́ ohun tí ọkọ rẹ̀ sọ nípa rẹ̀ tó jẹ́ kí òun àti ẹ̀dì lọ́kọláya títí di àsìkò tá à ń sọ yìí. Bàbá yìí ní wípé ìwà akíkanjú àti ìgboyà tí ìyá yìí ní ló fà á tí òun fi gbogbo ọkàn òun ní ìfẹ́ ìyá òun tó jẹ́ pé eléyìí náà òun ló tọ́ka sí ìgbéyàwó àwọn tí àwọn ṣe tó jẹ́ pé àwọn méjì jọ wà nínú ìgbéyàwó fún bíi 40 ọdún 40 years. Ó ní wípé lóòótọ́ ọjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gangan pé òun pẹ̀lú àwọn akẹgbẹ́ náà jọ ń ṣe tíátà ni àwọn jọ kóra àwọn jọ papọ̀ nígbà tí wọ́n pe àwọn káwọn wá ṣeré ní ibi olókùúdé kan. Wọ́n ní pé ohun tó wá jẹ́ kàyéfì ni pé ọjọ́ ìgangan náà nìkan náà àwọn ẹ̀gbọ́n Madam Saje ni wọ́n ń ṣe ayẹyẹ ìgbéyàwó tó jẹ́ pé wọ́n ní ayẹyẹ méjèèjì ọ̀hún kò jìnnà síra wọn nínú àdúgbò kan náà ni. Bàbá yìí ní bí òun àti àwọn tí wọ́n jẹ́ ẹ̀mẹ̀wà òun báwọn ṣe ń kó gbogbo irinṣẹ́ tí àwọn fi ṣeré ìtàgé rẹ̀ ni wọ́n ní pé ṣàyè arábìnrin kan yọdé o. Arábìnrin ọ̀hún tó yọdé náà ló bá di Madam Saje ló bá ní kí ni èyí tí ẹ̀ ń tò kalẹ̀ kí lẹ fẹ́ fi ṣe ni wọ́n bá ní kò tiẹ̀ gbà kí àwọn sọ̀rọ̀ rárá ló bá bẹ̀rẹ̀ sí ní ṣòṣòkè tó fojú gbà o wípé ojú tí òun dì yìí kí wọ́n palẹ̀ gbogbo pátápátá àti pálapàla tí wọ́n tò gbé pangolo tí wọ́n tò yìí kí wọ́n palẹ̀ mọ́ pé ṣé wọn ò rí wípé wọ́n ń ṣe ayẹyẹ ìgbéyàwó bí lọ́wọ́ tẹ́yà tí wọ́n máa ṣe tíátà kan níbi ilé olókùú. Ó ní wípé àwọn bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ìyá ìyẹn náà kó tó di wípé ó gba àwọn láàyè kí àwọn ṣeré àwọn ni. Bàbá yìí ní wípé ìwà akíkanjú àti ìwà ìgboyà yìí ló mú àwọn lọ́kàn pé irú obìnrin tó lè ní ìgboyà báyìí definitely tí àwọn bá gbé sún rọmọ irú ọmọ báyìí àjẹ́ wípé kò bá àdì o. Bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wọn sínú comment section níbi àwílé mi Joy tó ní wípé báwo wá ni bàbá yìí ṣe wá jèrè ọkọ màmá tí ó sọ wọ́n di ìyàwó pé yẹ gangan ló kù tí òun fẹ́ gbé ṣùgbọ́n gbogbo ẹ̀ kí Ọlọ́run kí ó bá wa fi adùn tó tún pọ̀ sínú ìgbéyàwó ọ̀hún kí ikú kó má yà wọ́n báyìí o. Àwọn èèyàn sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sínú comment section tó bẹ̀rẹ̀ sí ní dí wọn kí wọ́n wípé wọ́n kú oríire nínú tí ìgbéyàwó wọn sì lé ní 40 ọdún 40 years. Bákan náà ni ẹnìkan Bọ́lájí Bad Babs ó ní wípé so wèrè ráńpẹ́ àti fra kékeré tí ìyá ṣe ń jọ́nà òun ló sọ wọ́n di lọ́kọ láyà báyìí. Wow, is God not wonderful? Òun ni arákùnrin ọ̀hún sọ sí orí ẹ̀rọ ìjà. Tàbá tó rí nǹkan FM Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà Owutu FM ètò tó gbójú owó Owutu ni ẹ máa gbọ́. ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ máyì kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máyì kúrò níbẹ̀ máa gbọ́ yẹn ṣàlẹ́ náà ni. Owutu rédíò Owutu àti pé Owutu TV FM ṣáà máa sùn.
Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.